kọ́ ọlọ́rẹ̀ mọ̀ lónìí pé ìfẹ́ òtítọ́ mo ní sí ọ torí wípé iyán nìkan kọ́ lòkèlè tí ìsápá tèmi tó fi toro mọ́yàn tiẹ̀ ọkà nìkan kọ́ lòkèlè tí gbẹ̀gìrì tèmi tó fi toro mọ́kà rẹ mo wá fẹ́ kọ́ ọlọ́rẹ̀ mọ̀ o wípé ọ̀kín nìkan kọ́ lẹyẹ tó wà nínú igbó ọlọ́run ọba mi ló kàn sí kíni ló ṣe ọ̀kín lọ́jọ̀ tó fi rẹwà bẹ́ẹ̀ sì ni kìnìún nìkan kọ́ lẹranko tó wà níjù wọn ọba mi lọ́kàn dídì kan lákàndá àsàdá bí wọn náà ṣe jẹ́ àkàndá àsàdá láàrin àwọn omidan tó wà nínú ìlú yìí jẹ́ kí n mọ́tàn jẹ arábìnrin ọ̀rẹ́ wàá pọ̀ ìfẹ́ rẹ̀ sì ń dá mi lọ́rùn wo ní tó ṣe pàtàkì tó wà lẹ́mìí mi ni pé sórí àyájọ́ olólùfẹ́ tí ń bọ̀ ní òṣùpá tí ń bọ̀ yìí mo fẹ́ kọ́ ọ jágẹmọ́ mi kémi sì jẹ́ gbọ́ tìjà tiẹ̀ kó o jájọ mọ́ gbógun tira wa ni. Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Ó wù mí o, toró rẹwà lọ́mọbìnrin. Mo sì fẹ́ kọ́ ọ bá ń délé gẹ́gẹ́ bí ó kọ bàbá mi. Mo fẹ́ kó o súnkàn mí gẹ́gẹ́ bí orúkọ tèmi gangan tí mo pè ní Ọlásúnkànmí. Bó o wá ní báyìí, tọ́ bá ń délé. Àríkẹ́. Àgbékalẹ̀ rẹ náà ó rẹwà. Ìsọ̀rọ̀ sí rẹ̀ sì wù mí. Mo ti ń kì í lórí mi ń dìde jàn ara mi ń ṣe sí i. Àmọ́ ẹ̀yin ọkùnrin ẹlẹ́tàn ni mí. Ojú tí mò ń wò yìí, ojú ẹlẹ́tàn ni ọjọ́. Ẹ̀tàn bíi ti bó o. Ṣé wọ́n wàá máa fẹ̀kọ́ tanná fún ọ ni? Àbí wọ́n máa pàfẹ́ fún ọ lóyìnbó? Ìbàdí àrán. Àríkẹ́ o, èmi ò ní ọ́ tán o. Mo fẹ́ kọ́ ọlọ́rẹ̀ mọ̀ lónìí pé ìfẹ́ òtítọ́ mo ní sí ọ. Torí wípé iyán nìkan kọ́ lòkèlè tí ìsápá tèmi tó fi toro mọ́yàn tiẹ̀. Ọkà nìkan kọ́ lòkèlè tí gbẹ̀gìrì tèmi tó fi toro mọ́kà rẹ. Mo wá fẹ́ kọ́ ọlọ́rẹ̀ mọ̀ o wípé ọ̀kín nìkan kọ́ lẹyẹ tó wà nínú igbó ọlọ́run ọba mi ló kàn sí kíni ló ṣe ọ̀kín lọ́jọ̀ tó fi rẹwà bẹ́ẹ̀ sì ni kìnìún nìkan kọ́ lẹranko tó wà níjù wọn ọba mi lọ́kàn dídì kan lákàndá àsàdá bí wọn náà ṣe jẹ́ àkàndá àsàdá láàrin àwọn omidan tó wà nínú ìlú yìí jẹ́ kí n mọ́tàn jẹ arábìnrin ọ̀rẹ́ wàá pọ̀ ìfẹ́ rẹ̀ sì ń dá mi lọ́rùn wo ní tó ṣe pàtàkì tó wà lẹ́mìí mi ni pé sórí àyájọ́ olólùfẹ́ tí ń bọ̀ ní òṣùpá tí ń bọ̀ yìí mo fẹ́ kọ́ ọ jágẹmọ́ mi kémi sì jẹ́ gbọ́ tìjà tiẹ̀ bí mo ṣe fẹ́ kó rí nù kó o lè bá a mọ̀ pé ìfẹ́ ẹlẹ́yẹlé mo ní sí ọ mo fẹ́ kó o jájọ mọ́ gbógun tira wa ni kí gbogbo ẹ̀ bá lè dùn kó bá lè rọ̀sọ̀mù kódà pàápàá mo fi ń dán ọ lójú pé ìwọ ọmọ fẹ́ kọ́ ṣe ìyá àwọn ọmọ mi gbogbo ọmọ tó wà nù rẹ tẹ́lẹ̀dùn á ṣe fún ọ ọ̀dẹ̀ mi mo ti fẹ́ kọ́ wá bí gbogbo wọn kó bá lè mọ̀ pé òpin ọmọ ní ọ. Àlàyé rẹ sì yéye yékéyéké. O ṣeun. Gbọ́n ká mọ gbógun tira èmi èé mọ̀ sọmọ ológun èmi ò mọ̀ mọ́ tí ń gbógun tira wọn. Ìjà gbógun tira wọn. Máa gbọ́ arẹwà obìnrin Àríkẹ́ o. Gbígbógun tì ọ́ tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ ni pé ìwọ gbógun òfẹ́ tì mí kémi náà gbógun òfẹ́ tì ọ́ jájọ máa ta mi oge síra wa la
ìbàdí àrán abara ṣe déédéé aṣọ. Àbó rí ni torí mo mọ̀ pé àwọn ìbejì rẹ méjèèjì gan wọ́n ti ń ṣe kíni wọ́n ti fẹ́ máa bá mi ṣe kòríkòsùn torí wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi lọ́ọ̀kan báyìí pé kí n wá bá wọn ṣeré. a bẹ̀rẹ̀ ọ̀dà bó ṣe rí nù. mo ti gbọ́ ọ àmọ́ bí n bá délé fi ọ̀rọ̀ rẹ tó yá mi létí. padà má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ má Àríkẹ́ ó ti kú ọmọdébìnrin àgbékọ́rùn roko tọ́wọ́ a máa lọ́sẹ̀ lọ sọ fún ìyá rẹ̀ lé bọ́ bá délé àwù mọ̀jà sọ̀rọ̀ ànádìí bá mi ojúmọ́ tó mọ́ já yanjú ẹ̀ láàrin ojú àwo làwo fi gbọbẹ̀. mo nífẹ̀ẹ́ rẹ o torí pé ògbọ́n ọmọ ni ọ́. ṣé mo lè mọ lọ. lẹ́yìn ọmọ kò sọ́mọ mọ́ Àríkẹ́. àmì mo ti gbọ́ lẹ́yìn ọmọ. ó fẹ́ lọ tọ̀. o ti gbọ́ ni mo mọ̀ pọ̀ ń gbọ́ mi àmọ́ mo ti gbọ́ yàtọ̀ sí mo ti gba. mo bá rí bẹ́ẹ̀ mo ti gbọ́ ètò yìí. Case close. ó ti gbé ojú ṣe ọwọ́ bọ̀bẹ̀. mọ̀ pé bí ṣe ń ṣe mí iní ń ṣe ọ́ jẹ́ kí n tún wá jẹ́ ọmọ lónìí ọkàn rẹ̀ ń kọrin kan. etí mi ò gbọ́ àmọ́ ọkàn mi ní ń gbọ́ ọkàn mi tí sì ń gbọ́ ó yí ọkàn mi o. jẹ́ kí n kọ́ ni. àní o fún mi ní tí mo fẹ́ o ti gbọ́rọ̀ mi so o ti gba tèmi ni ṣé tèmi àrán ìfẹ́ bò mí kí n lè bá a bọ́ lọ́wọ́ ọ̀gìnì ìtìfẹ́ tó fẹ́ dá mi lọ́wọ́ kọ́. Ọlásùnkànmí mo ti gbọ́ ìfẹ́ wọ́n mọ̀ rí. olóò ti gbọ́ ni ó sún ìsọ fún mi pé o ti gbà á pẹ̀lẹ́ a máa lákọ a máa lábọ̀. mo gbọ́ náà ní padà di mo gbà. wá sọ ọmọ gbà fún mi kí n gbọ́ báyìí kọ́kàn mi bá lè túká kí n lè bá a mọ̀ pé ìdánwò tí mo ṣe mo yege. ìyá mi ti ń pè mí. ọya sáré sọ fún mi sáré sọ pé o ti gbà sáré sọ pé o ti gbà fún mi. Ọlásùnkànmí mo ti gbà. ọya sámijẹ kó tó máa lọ sámijẹ kó tó máa lọ. àṣàyàn bá ń bu olóòtú ládàá lẹ́yìn òun. ṣé wọn náà gbójúgbóyà ó gbónu àbí ẹ pàdé mi Àgbàwábúra lórí ètò lálẹ́ òní ẹ jájọ pàdé pọ̀ ní ojú òpó TikTok ní déédéé aago 9 alẹ́ alaalẹ́ ńlá láǹfààní àti máa pàdé bí wọ́n bá láyà tó gbangba sùn lọ́yẹ́ ẹ ń bá láyà la pè é ọlọ́mọkùnrin àtọlọ́mọbìnrin ẹ jájọ pàdé ẹ wá figagbága lórí ètò ìwọ lè sọ èdè abínibí rẹ kọ́yọ̀ bẹ̀rẹ̀ lẹ́nu ẹ ìwọ náà lè sọ èdè abínibí rẹ ó lè fèdè abínibí rẹ ó lè fi bọ́mọ yìí sọ̀rọ̀ kó sì gbà. mo ń bọ̀ pẹ̀lú ẹ̀. alẹ́ wà má ṣègbèrè ọmọ dára ó dẹjọ́ ìwọ lọ ẹni tọmọkùnrin kò lọ́nà tó ń yọwọ́ ọ̀sẹ̀ ó ní bílẹ̀ yorùbá jáyẹ ni a sì jẹ́ wọléwọ̀de ẹni orí ó lẹ́wà ó níwà ẹyẹ bí ọ̀kín rẹ sọ wọn láwùjọ ẹyẹ irú kẹ́hùn rẹ ó sọ wọn láwùjọ òkúta ó wá rí irú iyọ̀ rẹ ó sọ wọn láwùjọ erùpẹ̀ ìdí ẹ̀ gan ni ohun tí mo fi wá wò pé èmi Àdìsá ọmọ tó ti létọ̀ tí n bá lè fi irú rẹ̀ ṣaya kò sáburú nù ẹ̀ ni mo ṣe wá wò wípé inú mi ó dùn púpọ̀ tí n bá lè jáde orí rẹ̀. ohun tó sọ ò burú jù àmọ́ ọkùnrin
ẹnu yín dùn pọ̀. Ẹ̀yin lẹ ní ọ̀rọ̀ àná tẹ́ sọ di bá mi. Ẹ̀yin lẹ ládégún ẹ tún ní adé ògùn mọ́. Sóò ní kọjú mi sóhun alẹ́. òun alẹ́ wẹ̀wẹ̀ nǹkan tó bá dunni ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. àwọn àgbà bọ̀ wọ́n ní gbígbóná kan ò ní tan ọwọ́ àìgbóná kan ò ní tan ètè. tọ́rọ̀ bá pọ̀ lápọ̀jù ó ṣeéṣe ká má fà kó mú òkun gbẹ̀yọ. n ò jẹ́ purọ́ fún ọ olólùfẹ́ mi nítorí pé ọmọbìnrin pọ̀ nínú àbáyé. kásẹ̀dé tó wá yìn mí àdìsá pé kí n wá sọ̀kọ̀ àjọkẹ́. n ò jẹ́ tán láéláé bó ṣe lè wù kó kéré mi. Bó ṣe sọ náà nù, bó jẹ́ tán mi. Àmọ́ bó bá yá, kó mọ́ di pé èèpo ẹ̀pà mi kì í ṣe ohun àìjírí, kó mọ́ di pé ẹ̀gúsí mi mọ́ dùn àìjírí fún ọ. à ń rí ṣé wọn náà gbójú gbóyà ó gbónu àbí. ẹ pàdé mi Àgbàwábúra lórí ètò lálẹ́ òní. ẹ jájọ pàdé pọ̀ ní ojú òpó TikTok ní déédéé aago 9 alẹ́. alaalẹ́ ńlá láǹfààní àti máa pàdé. bí wọ́n bá láyà tó gbangba sùn lọ́yẹ́ ẹ ń bá láyà la pè é. ọlọ́mọkùnrin àtọlọ́mọbìnrin ẹ jájọ pàdé ẹ wá figagbága lórí ètò. ìwọ lè sọ èdè abínibí rẹ kọ́yọ̀ gẹ̀rẹ̀ lẹ́nu ẹ. ìwọ náà lè sọ èdè abínibí rẹ ó lè fèdè abínibí rẹ ó lè fi bọ́mọ yìí sọ̀rọ̀ kó sì gbà. obìnrin lọ́wọ́ ẹ̀yin ará nǹkan tẹ́ ẹ̀ ń wá tán ẹ dọ́kọ̀ sígbà olúwa rẹ̀ ni ẹ wá sọ ní di èpo ọ̀sán nígbà tí ẹ mu àdùn inú rẹ̀ tẹ́ ó jù nù àbọ́kùnrin kan ọkùnrin ẹni tó bá rí yín tí ò bá sọ sóbíà ní òdò olúwa rẹ̀ pa. òótọ́ ló kúkú sọ nítorí pé láti ilẹ̀ yìí tó fi dókè òkun páàkì lọkùnrin rí. ẹni tó bá bọ̀ tó lóun ò kí ń parọ́ ẹ bá mi sọ fún pé irọ́ ló tún pa lọ́wọ́lọ́wọ́ nítorí kò sẹ́ni tá a sin àbíyá rẹ̀ tí ò ní rùn. ṣùgbọ́n wọn ò lè parọ́ fún ọ nítorí wípé jẹ́ ká ti bìkan wo gbígbóná kan ò ní tan ọwọ́ àìgbóná kan ò ní tan ètè. tọ́rọ̀ bá wá pọ̀ lápọ̀jù ó ṣeéṣe ká má fà kó mú òkun gbẹ̀yọ. ìdí ẹ̀ gan-an tí mo fi ní sàn láàárín ajé ní mú ní pẹ́kọ̀rọ̀ òkú tí ẹni tí ó kú táàrí ìhòhò rẹ̀ ìwọ̀nba là á fara pamọ́ fún. ìdí ẹ̀ gan-an tí mo kúkú ṣe sọ bí mo ṣe jẹ́ nínú àbáyé. n ò jẹ́ tán. ọ̀rọ̀ yìí yé mi Àdìsá ọ̀rọ̀ rẹ̀ yé mi lọ́pọ̀lọpọ̀ àwọn ò fẹ́ kọ̀rọ̀ tó wà lẹ́yìn dàbí ọ̀rọ̀ ọdẹ àfàdápakún ikún lọ àdá sọnù ẹni tó nílé tún fi ara pa yànnàyànnà. ìdí tí mo sì ń dábọ̀ ọ̀rọ̀ inú o torí ń déwájú ń dẹjọ́ ń dẹ́yìn ó sì ń dasọ tó dá ọlọ́jú pé ohun tó ń sọ òtítọ́ ọ̀rọ̀ ni ó sì ń wá láti inú òkun rẹ̀. bó kúkú ṣe rí ló ṣe sọ̀hún n ò jẹ́ tán. ó dáa mo fẹ́ kó o ṣàkíyèsí nǹkan kan. kí ni Yorùbá ń pè ní ìfẹ́? kí ni àwọn bàbá wa ń pè ní ìfẹ́? ìfẹ́ jẹ́ ọkàn ọyọ kan tó ń gbé ara méjì rìn. tí olólùfẹ́ méjì bá wá wà tí wọ́n fẹ́ jọ gbé gẹ́gẹ́ bíi ti lọ́kọ-láya wọ́n ní láti sọ̀rí ara wọn nítorí pé ìfẹ́ tá a bá ní síra wa tí ò mọ́ ọ̀rẹ́ ṣíṣe dání irúfẹ́ bẹ́ẹ̀ kì í nígbẹ̀yìn àtàtà. ọ̀rọ̀ yín yé mi dáradára kódà ó yé mi ju bí tí ẹ gbọ́ gbé lọ àmọ́ ojú tí ẹ rí yìí ò ṣe fi mú wa. ṣé wọn náà gbójú gbóyà ó gbónu àbí. ẹ pàdé mi Àgbàwábúra lórí ètò lálẹ́ òní. ẹ jájọ pàdé pọ̀ ní ojú òpó TikTok ní déédéé aago 9 alẹ́. alaalẹ́ ńlá láǹfààní àti máa pàdé. bí wọ́n bá láyà tó gbangba sùn lọ́yẹ́ ẹ ń bá láyà la pè é. ọlọ́mọkùnrin àtọlọ́mọbìnrin ẹ jájọ pàdé ẹ wá figagbága lórí ètò. ìwọ lè sọ èdè abínibí rẹ kọ́yọ̀ gẹ̀rẹ̀ lẹ́nu ẹ.
ìwọ náà lè sọ èdè abínibí rẹ ó lè fèdè abínibí rẹ ó lè fi bọ́mọ yìí sọ̀rọ̀ kó sì gbà. òótọ́ làwọn bàbá wa sọ wọ́n ní bọ́ ọkùnrin bá tó lọ́kọ àá fún lọ́kọ bóbìnrin bá tó ládàá àá fún ládàá ni. mo wóra mi sàn án mo rí i pé kíni tó tún kù téèyàn ní owó ń bẹ ọlá ń bẹ àlàáfíà wà pẹ̀lú mo wọ̀ tún mo wò sí ilé wà ọlá náà wà ó sọ wá kí ló tún kù nú ayé téèyàn bá wáyé tí ò níyàwó tí ò ní aya lọ́ọ̀dẹ̀dẹ̀ tí ò sí èso Èdùmàrè ńbẹ tí tá à ń pè ní ọmọ kọjá ejò tó kọjá lórí àpáta tí ò nípa bẹ́ẹ̀ náà ni a máa dàbí ìlà tá a fà sórí omi tí ò nípa èmi ò fẹ́ wáyé pé kí n má nípa lórí ilẹ̀ ayé eléyìí ló mú mi tí mo fi wò ó nínú gbogbo ọmọge tí ń bẹ ní agbègbè pé ìwọ Ọpẹ́yẹmí ò ní ìfẹ́ mi ńlọba lọ tó sì wù mí láti fi ọ ṣaya tó bá lè gbà fún mi mo fi ń dá ẹ lójú pé ìwọ fúnra rẹ ò ní kábàámọ̀ gbígbà fún mi gẹ́gẹ́ bí aya lọ́dẹ̀dẹ̀ mi ó wù mí láti fi ẹ́ ṣaya ni Ọpẹ́yẹmí. wo àròyé ọ̀kájọ ìyá bàdàlà kò lórí gbogbo nǹkan tó ń sọ èsì tó bá mi ní ìsinmi bí ṣe tẹ̀síwájú lórí ẹ̀kọ́ mi ló bá mi wo ìbá gbọ́ níyànjú kọ́ ọmọ bá tiẹ̀ lọ tó gba àkókò tó gbà mí láàyè láti bọ́ sọ̀rọ̀ ìyá mi rán mi ṣe oṣù mọ́bí tí mo lọ kókó kò mí lọ́nà tó bá di lọ́rọ̀ tó fẹ́ sọ bàbá dídí sí ọ ọmọ bá tèmi. Ọpẹ́yẹmí ṣáájú kó tó lọ ọba mọ́ fi mí sílẹ̀ lọ torí òwe àwọn àgbà iná ni wọ́n sọ lọ sọ́bọ̀ wọ́n bọ̀ pé èso eléyìí tí orí gbajúmọ̀ tí òun. ṣé wọn náà gbójúgbóyà ó gbónu àbí ẹ pàdé mi Àgbàwábúra lórí ètò lálẹ́ òní ẹ jájọ pàdé pọ̀ ní ojú òpó TikTok ní déédéé aago 9 alẹ́ alaalẹ́ ńlá láǹfààní àti máa pàdé bí wọ́n bá láyà tó gbangba sùn lọ́yẹ́ ẹ ń bá láyà la pè é ọlọ́mọkùnrin àtọlọ́mọbìnrin ẹ jájọ pàdé ẹ wá figagbága lórí ètò ìwọ lè sọ èdè abínibí rẹ kọ́yọ̀ gẹ̀rẹ̀ lẹ́nu ẹ ìwọ náà lè sọ èdè abínibí rẹ ó lè fèdè abínibí rẹ ó lè fi bọ́mọ yìí sọ̀rọ̀ kó sì gbà. Hello my people, Namibe Aroyoba. If you never subscribe to my YouTube channel Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.